congratulations o gbogbo ìdílé Mr. Bíọ́lá ẹ kú oríire tòní àwọn èjì rẹ ló ń sọjọ́ ìbí ọpẹ́ ńlá ní f'Olúwa ènìyàn tó bá jó nínú ire àwọn ni wọ́n ń bí ìbejì lọ́mọ bí wọ́n bá gbé táyé wọ́n á tún gbé kẹ́hìndé wọ́n á dọlọ́mọ méjì lẹ́ẹ̀kan ṣoṣo Èdùmàrè ó ṣé o tó o bá wa dá táyé sí o sì tún dá kẹ́hìndé sí 23rd of September ọjọ́ mánigbàgbé ló jẹ́ mo kí yín ẹ kú oríire Mr. Bíọ́lá ọjọ́ ayọ̀ lọ́jọ́ ìní jẹ́ béèyàn ò bá yín dúpẹ́ ẹ̀yin gan ẹ ti tọ́pẹ́ dú ṣèbólúwa ọba ló pa yín mọ́ títí tó fi dọjọ́ òní ọmọ aráyé ti gbógun Allah ni ò fún wọn ṣe ẹ̀yin ọlọ́jọ́ ìbí ẹ lè máa bùgá bẹ́ẹ̀ tún yan fanda wọn ò fi kúlíhù aláwù ránṣẹ́ sí bàbá yín ní kòtò wọ́n ń bẹ láyé wọ́n tún ń bẹ láàyè àánú lẹ rí gbà o ọlọ́jọ́ ìbí àṣọdúnmọ́dún lágbára Olúwa ó yá ijó ọpẹ́ yín dà Táyélolú àti Kẹ́hìndé ìyá ń bá yín dúpẹ́ bàbá ń bá yín dúpẹ́ ẹ ò kú lọ́mọ ọwọ́ òròmọdìyẹ yín ó ti wá ń dàkúkọ Mr. Bíọ́lá àwọn ọmọ t'Olúwa fún yín èṣù ò ní pa kankan nínú wọn ìyá tó bí wọn sáyé òun gan ò ní dààmú ọjọ́ orí yín á dalẹ̀ adùn ní kẹ́yìn ewúro bàbá HOD bàbá MKO ọkọ alájà Morufat Adéọlá Akeem Olúfẹ́mi Dámilọ́lá wọn ò ní kú ikú àìtọ́jọ́ Moshood Bọ́lájọ Ọlárewájú wọn ò ní rárìnù láṣẹ Olúwa ó yá afẹ́fẹ́ máa gbóhùn mi ròkè mo fẹ́ kí Táyé àti Kẹ́hìndé mo fẹ́ kọrin fún Tolúlọpẹ́ mo sì fẹ́ kí Káyọ̀dé Ẹdúnjọbí ni wọ́n ẹ̀yin lè jìrẹ́ ará àṣokùn Ẹdúnjọbí arọ́mọṣe wíníwíní lójú orogún èjìwọ̀rọ̀ lójú ìyá ẹ̀ wúmi kí n bá ọrẹ lé kì mí kí n padà lẹ́yìn rẹ ẹ̀yin lọmọ kọ́lé aláṣọ ó fẹsẹ̀ méjì bẹ́ sílé alákìsà ó sàlákìsà dónígbà aṣọ ẹ̀yin lọmọ pẹ̀kílò oré àpè fíṣìrànwò ẹ̀yin là tètè jí onílẹ̀ gbálẹ̀ ẹ̀dùn a máa gbá orí igi réfe àwòdì a máa gbá ojú ọ̀run kẹrẹ èrèlú igbó olójú lákọlábo òde kí ló kún òkọ́ dẹ̀dẹ̀ dẹrùdẹrù a kì í wá bá ní rìn ká má mọ́lé ẹni ẹ̀yin lọmọ Ẹ̀gbá ọmọ Lísàbí ẹ̀yin lọmọ ta gbòǹgbò àkàlà ẹ̀yin lọmọ womúwomú lóròóké èyí tí ò bá ké womúwomù àbòrò lọ ni ẹ̀yin lọmọ Ẹ̀gbá pọ̀lápọ̀ ó dìlú ńlá Ẹ̀gbá gbalé Ẹ̀gbá gbogbo ẹ̀yin lọmọ Ẹ̀gbá ó fọlájà ó fèpèjà ẹ̀yin lọmọ Ẹ̀gbá egúngún yín kì í jó lábẹ́ ọdán bó bá jó lábẹ́ ọdán aṣọ ni baba ńlá yín fi ń kọ́gi ẹ̀yin lọmọ Òdèdè Ògbèmí ó ròde lọ́jọ́ ẹ̀yin lọmọ àgbà méjì ọmọ Olúkúmoje àṣèyí ṣàmọ́dún lágbára Olúwa a kì í wá ṣe é mọ̀ bí wọ́n bá bí ń léèrè wípé ta lẹni tó kọrin ewì sétí ẹ̀yin èmi ni Délé lorúkọ tèmi ń jẹ́ Báńkọ́lé lorúkọ bàbá tó bí mi lọ́mọ èmi ńláre akéwì ilẹ̀ Ìgbẹ̀sà gẹ́gẹ́ bí ọba bòmíì.